ìrìn àjò ẹni tí wọ́n ń pè ní ṣáfì yìí tó náà ti di aláàjì ní ìsìn ọlọ́àjì ní 2019 ló lọ sí àjì ó tiẹ̀ jẹ́ pé wọ́n bẹ̀ mí lọ ni kí n má torí mo ti ní lọ nígbà tí mo dé láti gbójú òun náà ni ọ̀rọ̀ àjì wọlé kí mo fẹ́ fàyọ kọ̀mọ́kọ́ má dàbí gbá pé bọ́yẹ̀ yàn akọ̀n tó ń pọ̀ jù bẹ́ẹ̀ sì ni mo ronú pé Olódùmarè kẹ́mi ó sì mọ nítorí kó tó dá mi sílẹ̀ Yorùbá àmọ́ bí ní àjò gangan ti bẹ̀rẹ̀ ní ẹ dákun ẹ máa bá mi ká lọ wọ́n lọ lé kí ó láti ya 2000 àwa mẹ́ta tá a jọ mọ bàbá kan náà kí n wí báwọn ẹ̀kú fi lè bá yí gbogbo wa èmi la jáná sí àfa wa torí Ọlọ́run kẹ́mi mo ní ohùn díẹ̀ mo lóhùn díẹ̀ èmi náà la jáná sí kékeré a parí kí ó ní 2006 a parí ilé kí ó a wà lọ́yọ̀ Ọ̀yọ́ náà láti ṣe wàlímọ̀ ilé ẹ̀kẹta wàlímọ̀ kínní ìkejì àti kẹta láti papọ̀ nígbà tá a fi jáde pátápátá nígbà tó di Ramadan ká tó tẹ̀lé àsìkò náà bàbá mi ni olórí àfa àti ìmáàmù gbogbo Ọjọ́ta láti gbà yẹn lọ́hùn títí di àsìkò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n fẹ́ ṣe general lecture kan ní Central Mosque lọ́jọ́ta ìyẹn ń lọ́fà tí wọ́n fi pe wàá pé ká wá sí lẹ́kọ̀ọ́ èmi Ọ̀yọ́ àgbà náà bẹnu yàrá yìí pẹ̀lú àfa Abdul Jalil a lọ nígbà tá a dán a ṣe wáàsí Ọ̀yọ́ àgbà ní oníwàásí èmi la jáná sí ìkẹta wa òun náà ni arọ́wàásù tí ń rọ́wàásí a ṣe wáàsí ń dùn ó dùn gbọ́ngbọ́n kan sí débi pé gbogbo àwọn elétò àwọn council of imam tí wọ́n parapọ̀ ní Ọjọ́ta wọ́n ní pé ká má lọ sí Ọ̀yọ́ mọ́ bàbá ẹ̀yin sálò lórí gbogbo wa ẹ jẹ́ káwọn àfáà dúró lẹ́kọ̀ọ́ torí àwáṣe ẹ̀fẹ́ máa ṣáàjọ́ padà sáàyè rẹ̀ Ọ̀yọ́ náà sì ta ti dúró àti ìdúró ju oṣù kan lọ àìsàn ń wá nẹ́tíwọ́ọ̀kì káàkiri ibi táwọn náà ti máa kọ́ máa ń kéwú táti máa gẹ́gẹ́ bí àwọn fóònù láwà ní gbogbo èrò wa sì ni pé abájú kò lè kéwú tán owó máa wọlé lókù àmọ́ pé wàhálà tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni àmọ́ pé ó yàtọ̀ sí ti àwọn ọmọ iléèwé tí wọ́n máa gbé sàtífíkẹ́ẹ̀tì lọ sí iléèwé káàkiri èyí ń lọ a ní sàtífíkẹ́ẹ̀tì ilé kéwú tá a lọ àti jíjáde rẹ̀ nígbà tá a dé Èkó wọ́n ní a máa lọ mọ́ àwa mẹ́ta là ń sùn ní bus quarter kan ní Alhaji Ambo number 2 ibẹ̀ làwọn mẹ́ta ti ń sùn pẹ̀lú brọ́dà wa kan tá a pè ní brọ́dà Bílí àwọn náà padà wá bá wá lọ nígbà tá ọya àwọn gbàtà kó náà àwọn ò lè dúró mọ́ àjọ kó lè lọrin náà ni àwa mẹ́rin là ń sùn ní bus quarter àwa tá a bá wọn bí bus quarter ti máa ń tóbi tó ìyẹn ilé tán bá kọ́ sí kò àmọ́ bá ti máa ń pa àti máa ń fún mára wa bá a bá ti wá jí láàárọ̀ ẹni tó bá kọ́ jí ní ọlọ́mú microphone bọ́sálà tó mọ́lá sí náà ń bẹ níbi ẹnu ọ̀nà níbi ọwọ́ ọ̀ta òní ọ̀kọ́ bẹ̀rẹ̀ wá sí ẹ̀mọ̀ pé a gbọ́dọ̀ máa jìjà ju pé n ta ké kọ́ máa bà kú lára wa èmi jẹ́ nìkan tó jẹ́ kí mo fẹ́ràn kí n máa ṣe wáàsí púpọ̀ mo máa ń ṣe wáàsù gan láti gbà yẹn nígbà tó yá ìkan náà mọ́sálásí wa náà sì ní mọ́sálásí olórí gbogbo wọn ibẹ̀ náà ni wọ́n ti máa ń ṣe meeting ní every Monday ìyẹn gbogbo àwọn àfá àti ìmáàmù gbogbo Ọjọ́ta bàtà wọn mú fún àbálábà pé àwọn àfá yìí ẹ jẹ́ ká pín wọn káàkiri mọ́sálásí kájẹ́ pé mọ́sálásí tèmi èmi kú ti dàgbà ẹ̀ǹpẹ́ àwọn àfá àwọn ìmáàmù Ọjọ́ta ọ̀pọ̀lọpọ̀ arúgbó ti wà láàrin wọn àwa náà sì ẹni wọn wá máa dúró àsàlátù Sunday àwa náà làwọn sábà coordinate ẹ̀ lábẹ́rẹ̀ àwọn àbáwọn sún sẹ́yìn díẹ̀ fún wa àwọn kan sún sẹ́yìn wọn sagídí àmọ́ àwọn ìyá alásàlátù tí wọ́n pọ̀ wọn láti ẹ fa àwọn àfá yìí lẹ̀ àwọn ń gbádùn wọn èyí ń jẹ́ kẹ́lòmí ò tún fi túláàsì ló jẹ́ kó fi sún ẹ̀yìn ìrìn àjò náà pọ̀ díẹ̀ o but torí àfáà wa tí wọ́n sọ̀rọ̀ láìpẹ́ mo fẹ́ fi sọ ìrìn àjò tèmi kó tó di pé mo wá dẹni tó jókòó pátápátá pé Yorùbá sá ni ó yẹ kéèyàn ó béèrè bó ní ìtàn ìgbésí ayé rẹ̀ sí lọ láti bẹ̀rù mo bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn mẹ́ta àrùn mọ́ 2006 7 8 9 nígbà tó di 2008 sí 9 wọ́n ní wọ́n mú nọ́mbà wọ́n ní ká tọ́ra nọ́mbà kálukú wa ká mú nọ́mbà kan wọ́n kọ́kọ́ àwọn ìmáàmù tí wọ́n sọ pé àwọn fẹ́ ká ọmọ ẹdún sọ́dọ̀ wọn mọ́lásí ayọ̀ kan náà gbogbo wa wà tẹ́lẹ̀ wọ́n kọ́kọ́ bàbá mi síbì kan wọ́n kọ́ ti Alhaji Nuri ní kọ́lọ̀ fọ̀rún kẹwọn wọn náà ti kú nìsín wọ́n kọ́ Ajétúnmọ̀bí síbi ẹlẹ́ẹ̀kẹta nígbà tí Ọ̀yọ́ àgbà lọ́kọ́ mú nọ́mbà Ọ̀fàjẹ́dì náà mú nọ́mbà èmi náà mú nọ́mbà tó jẹ́ àbúrò gbogbo wọn nígbà tí kálukú wo nọ́mbà tiẹ̀ ibi yàrá bàbá ni mo mú olórí àfáà àti ìmáàmù gbogbo Ọjọ́ta ọ̀dọ̀ wọn ni mo mú ní nọ́mbà tó léyìí tí ó ń já sí wípé ọ̀dọ̀ wọn wọlé ọ̀dọ̀ wọn òun náà ni nọ́mbà mi mú àwọn ni mo mú ní nọ́mbà wọn ló fà sábàbí wípé ọ̀dọ̀ wọn ni mo gbọ́dọ̀ dúró sí kálukú bí tí kálukú náà dúró sí ló jẹ́ láǹfààní láti máa ṣe wáàsí ní Alhaji Ambo number 2 ìyẹn lọ́jọ́ta èyí ló fà sábàbí púpọ̀ ibẹ̀ ńlá yìí ti wá gbà mí díẹ̀ mò ń kọ́ máa ń kéwú lálẹ́ tó bá di bí ọwọ́ aago 4 èmi náà káwọn ọmọ ní kéwú mò ń ṣe prayer ìrìn àjò mi ń lọ bẹ́ẹ̀ lọ tó bá ti wá di ọwọ́ alẹ́ dandan ni kí n ṣe wáàsí ní Maghrib sí ìṣáì ní everyday láti 2008 yẹn 8 9 10 11 12 13 ojúmọ́ kan ọ̀mọ́ kí n má ṣe wàásù ìyẹn lójoojúmọ́ lọ́jọ́ta
èyí ń jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ mí pẹ̀lú ohun tí mo tún ní ó jẹ́ káwọn èèyàn fẹ́ràn mi púpọ̀ bí ní àjò ti ń lọ díẹ̀díẹ̀ nù ẹ jẹ́ ń dá dúró báyìí ná. àwọn àlejò ni mo sáré dá lóhùn tí mo fi kọ́ tiẹ̀ ń gbà yẹn wọ́n máa ń ṣe wáàsí lójoojúmọ́ ìyẹn ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ọjọ́ta ìyẹn lẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní Alhaji Amao No. 2 ẹwọ́ bí Ògùdù road níbẹ̀ yẹn wà. nígbà tó di ọjọ́ kan a wà ní Central Mosque lọ́jọ́ta ní Kazeem Street àwa àtàwọn council of imam lájọ wà àwọn alápapọ̀ imam kálukú wa máa ń dára wa lẹ́kọ̀ọ́ ibi tọ́rọ̀ nǹkan ti gbà wọlé sí mi láàrin o kí gbogbo náà gbọ́ ẹnìkan wá dìde láàrin àwọn àfa wa tájọ ń dára wa lẹ́kọ̀ọ́ ó wá ní ànábì ni pé bí a bá pè wọn àṣùbà tí òjò bá ń rọ̀ ọkà àdìsí jáde ń jọ́nà lọ́hùn ó wá ní ànábì ni ká sọ pé sallu fi buyutikum lẹ́yìn ìgbà tí èèyàn bá pè wọn àṣùbà tán as-salatu khairu minan nawmi sallu fi buyutikum sallu fi buyutikum kíyàn wí lẹ́ẹ̀mẹ́ta ibẹ̀ ni yèmí ti ń sọ bọ̀ díẹ̀díẹ̀ kí ni pé báyà èmi náà kàn sàdédé sọ pé báyà kíní yìí àwọn ò ṣe mọ́ kíní kan wọ́n á dìde láàrin wọn wọ́n á ní ẹ má bínú títa bá pèrò tán pẹ̀lú òjò tí ń rọrùn lazan ló pèrò táwọn ibà lè sọ lédè Yorùbá kò ní ìdíkà lè sọ pé sallu fi buyutikum ibà lè sọ lédè Yorùbá pé ẹ kírun lé yín o ẹ kírun lé yín o ẹ kírun lé yín o ní sábà bí òjò tí ń rọ̀ nítorí pé Ọlọ́run ò fẹ́ ìnira fún ẹnì kankan gẹ́gẹ́ bí ntàlù Kùránì náà wípé yuridullahu bikumul yusra wala yuridullahu bikumul usra afá dáhùn pé rárá o a gbọ́dọ̀ kọ́kọ́ sọ èdè Lárúbáwá náà ní ká má sọ èdè Yorùbá o àmọ́ èdè Lárúbáwá tó jẹ́ bí ànábì o a gbọ́dọ̀ kọ́kọ́ sọ ná gẹ́gẹ́ bí májẹ̀mú mo ní májẹ̀mú ta ni ó ní májẹ̀mú Ọlọ́run èwo ó ní kí n má kó eré ohun tó bá ma afá sáńjọ ní gbogbo wa ibẹ̀ mo ti dìde pé ẹ dákun ẹ̀yin àgbàlagbà bàbá olórí láti bí ń bẹ ń bẹ lọ́dún náà Ajétúmọ̀ bí ń bẹ ń bẹ bàbá ti wà lẹ́jọ́ 80+ nígbà yẹn ẹ má bínú bàbá ìran táǹkì yìí gan èdè ìran wo ni wọ́n lédè èdè Lárúbáwá èdè Ànábì Muhammad mo ní ẹbọ ní ìtumọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni kí ló dé tá a máa kí irun lédè Yorùbá ẹbọ lọ́la ń sìn wọ́n ní bẹ́ẹ̀ ni kí ló tá a máa wí lédè Yorùbá wọ́n ní láíláí àgbọ̀dọ̀ wílé mo ní tá a bá wá wí lédè tá a bá kírun lédè Yorùbá ńkọ́ afábìláì sọ̀rọ̀ níjọ́ náà ó ní tá a bá kí lédè Yorùbá Ọlọ́run ò ní gbà ibẹ̀ ni mo ti bú ẹkún láàrin wọn Ọlọ́run ò ní gbà wọ́n ní bẹ́ẹ̀ ni ọsọ ni àbọ̀jáde lẹ́nu rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n lẹ́yìn àgbàlagbà àwùjọ council of imam wà yìí ẹ̀yin ìmáàmù yìí àfàtẹ́ kí olóṣìṣẹ́ ayé ẹni tó wà Amẹ́ríkà sí bẹ́ẹ̀ ẹ gbọ́ sí bí wọ́n ti ń wí nu bàbá olóyè láti fi dáwọn ní àfàtàfi bá a ti bá nu o níta tọ́ fún àánú o wọ́n ní ọyọ́ òní ìgbà ni wọ́n wí o òun náà láti ń tẹ́lẹ̀ o mo ní ta lọ́tọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní ìgbà báwo ẹkún ló gbé mi sọ gbólóhùn náà wípé ha ìwọ Ọlọ́run o nǹkan ti ṣèràn mi ìyẹn ni pé ẹ̀yin ìran yìí Ọlọ́run ò gbédè yín ẹ̀ lè fi dé yín sí lọ́hùn irú ìrànwọ́ mo wá wọ̀ yìí Ọlọ́run kí ló dé tó fi ṣe léèfé mi ìbànújẹ́ ni mo fi kó tírà láàrin wọn mo kú òun bẹ́ẹ̀ lọ́jọ́ náà ẹkún ni mo bá délé ẹkún tó lágbára nínú ẹ̀mí ẹ̀kọ́ tọ́ ní ká máa sunkún ojú ọ̀tọ̀ ní ká sunkún ẹ̀mí omi bọ́ lójú mi mo ti sunkún ẹ̀mí jọ náà nígbà tí mo délé ibẹ̀ ni mo ti ń bẹ Ọlọ́run pé ìwọ Olódùmarè ìwọ Ọlọ́run ṣé lóòótọ́ ṣé Muhammad yìí sáwọn sáwà náà nílẹ̀ Yorùbá tó bá yẹ pé ọ̀ràn ti wá nílẹ̀ Yorùbá mo fẹ́ bá Muhammad sọ̀rọ̀ mo fẹ́ kó fún mi láǹfààní láti bá ànábì sọ̀rọ̀ mo fẹ́ gbóhùn rẹ̀ mo sì fẹ́ rí kí n bí wọ́n léèrè pé sẹ́yìn lẹ sọ pé Ọlọ́run ní ká máa lo èdè tiwa mọ́ èdè tiyín lọ́lọ́run ní ká máa lò oorun tí mo sùn níjọ́ náà èyí tí mo rírè ìrìn àjò mi bẹ̀rẹ̀ pẹ̀lú wípé nígbà mo yan náfìlà kan kódà èyí tí mo ń ká náfìlà mo sáà kí mo yan náfìlà orí náfìlà ni mo sùn lọ sí nígbà tí mo rùkú tàbí àbígbà tí mo forí kalẹ̀ ibẹ̀ mo ti pàdé arákùnrin kan àgbàlagbà ni ó dé fìlà abetí ajá ó sì wọ aṣọ funfun àwọn aṣọ dànsíkí táwọn àgbàlagbà máa wọ̀ nílẹ̀ Yorùbá ó ní mo rí arákùnrin ọ̀hún àwa àjọ wà lórí ilẹ̀ funfun ó pè mí lóko mi kò pè mí ní Ṣàfí tó jẹ́ ọkọ̀ tí wọ́n ń pè mí Adétúnjí ló pè mí ó ní Adétúnjí o wò mí dáadáa mo ní ẹ dákun bí mo ti wí lójú náà mo ní Ànábì Muhammad ni mò ń wá ó lé mi náà ni àmọ́ ọkọ̀ tí mò ń jẹ́ nínú ìran yín ó ní Ọ̀rúnmìlà Muhammad tán dákọ̀ fún yín òjíṣẹ́ àárín ìran àwọn Lárúbáwá ni Adétúnjí o ìran Yorùbá ń bẹ nínú ìgbèkùn tó ní agbára wọn ò so yín ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ wọn ò so yín ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́sẹ̀ wọ́n ti so ìran ọmọ Yorùbá ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sínú ọpọlọ yín ni wọ́n dé ẹ̀yin náà wà ń di ọpọlọ àwọn